Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Bàbá wa Al-Bagawi ẹ kú oríire. Alhamdulillah. Ìbéèrè mi tí mo ní fún gbogbo ojú tí ó sì ń wò wá ni wípé a rí wípé ó ti pẹ́ tí ẹ ti ń bá ìrìn àjò ní ojú òpópónà kan bọ̀. Ní ojú òpópónà sí ó ti wá di méjì gẹ́gẹ́ bá ti mọ̀ sí pé tí méjì ló yẹ rí tẹ́lẹ̀. Kí lẹ rí tẹ́ fi ń ṣe báyìí? Àti pé kí ni ìmọ̀ràn yín fún gbogbo àwọn ọkùnrin tí wọn ò tí ì ṣe irú eléyìí? Ẹlẹ́ẹ̀kẹta nínú ìbéèrè mi fún yín ni wípé ọwọ́ Al-Bagawi gbogbo àwọn obìnrin tí wọn ò fẹ́ kí ọkọ wọn fẹ́ ìyàwó kejì lé wọn, gbólóhùn kan sí ìkejì tí ó máa jẹ́ ìmọ̀ràn fún yín láti ọ̀dọ̀ yín sọ́dọ̀ wọn, ẹ dákun bismillah. tó alhamdulillahi rabbil alamin. Mo kí Ọlọ́run, mo ká nàbì, mo kí ọkùnrin, mo kó obìnrin, mo kọ́ ọmọdé, mo ká gbà, mo kẹ́yìn tẹ̀ ń bí mi gangan àbáwọ̀ nálà. Mo wá kí àbá mínísítà Afukulola, the minister of affairs. Ọlọ́run jẹ́ kí ẹ̀mí àfáwà àgbà ogun fún wa. Àwọn èèyàn pọ̀ mi tó yẹ kí n kí àmọ́ nítorí àsìkò èyí tẹ́ bí mi lọ́wọ́ gbẹ̀yìn yẹn ó di màá fi ṣe àkọ́kọ́. Ẹni kí ni màrà mi fáwọn obìnrin tí wọ́n èyí fẹ́ kọ́kọ́ owó ṣe rí eléyìí. Nígbà mọ àánú ọgbà láàárọ̀ yìí àwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí ní kí mi, àwọn alásàlátù mi àtàwọn ọmọ kéwù mi, wọ́n ní aláàjì ẹ kú ìnáwó. Àwọn obìnrin ni wọ́n o. Àwọn obìnrin. Mo bá ní àwọn ọkọ yín ló ń fẹ́ ìyàwó lé yín. Wọ́n bá bú ẹ̀rín, mo lẹ́rìn kọ́ lẹ́rìn ẹ̀ ṣàmì ni. Wọ́n ní ha àwọn ò máa irú àmì táwọn máa ń ṣe o. Ẹnìkan wá sọ yí pé ọkọ tòun ti ṣe, mo lẹ́yìn yòókù tọkọ yín ò tí ì ṣe, ọlọ́kọ yín ló padà ṣe o. Ẹ ṣe yẹn lé ní. Ẹlẹ́ẹ̀kejì inú ìbéèrè tẹ ẹbí mi ni pé mo ti wà lójú ọ̀nà òpó yìí ti pẹ́. Àbí kẹ ẹbí mi pé mo pẹ́ kí n tó wọnú òpó yìí. sí ojú òpó náà kejì yìí. Kì í ṣe kó pẹ́ mi, èmi fúnra mi náà ti bọ́ sójú òpó yẹn rí. Ṣẹ̀sìn máa ń pè tí wọ́n ń pè lójú òpó ni pé ojú òpó tí ọ̀yá bá ń rìn tàkúté máa ń mú ni. Mo wá bọ́ sójú òpó yẹn láyé ìgbà kan, mo á rò yí pé tàkúté ti mú mi, àṣé kò mú mi dáadáa. Mo ṣerú ẹ̀ rí, mi èrò oore bọ̀ ń bẹ̀. Mo á rò yí pé ńgbà mo ti ṣe tí mi èrò oore bọ̀ ń bẹ̀ yẹn, mo á rò pé bẹ́ẹ̀ náà ló pè sí. Mo á rò pé gbogbo àwọn tó máa ń ṣe náà àwọn èèmọ̀ nǹkan gidi bọ̀, bí mo ṣe fọ̀gẹ́ẹ̀tì ni olójú pẹ́ mi ṣe. Ṣé wọ́n rè tí mo padà wá ṣe yìí? Mo rí pé ńjọ́ náà lọ́n kádàrá Ọlọ́run ò tí kò lórí mi ni. Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta òun ni wípé ṣíṣe tí mo ṣe ìkílọ̀ advice mi fún gbogbo àwọn ọkùnrin kí n má bàa waste time. Mo ṣe wáàzí kan go viral bá Afukulola. Wáàzí yẹn ni wípé àti wáyé kan rí, ayé tá a wá yẹn ni wọ́n ń pè ní alamu zara, àgbáńlá yí ọmọ náà gún zara. Ìjọ náà lọ́hùn Ọlọ́run ní ká wá bí ọmọ náà gún. Ọkùnrin kan gbé mẹ́rin jẹ, ìmí ìgbé mẹ́ta jẹ, ìmí ìgbé méjì jẹ, ìmí ìgbé ọ̀kan jẹ. Bẹ́ẹ̀ náà ló wáyé nú obìnrin tó náà wáyé kan rí, ó gbé kan jẹ, ó gbé méjì jẹ, ó gbé ọ̀kan jẹ. Ṣé wàá rí èmi tí mo wáyé níjọ́ náà tí mo ṣe wáàzí yẹn èyí tí ìmọ̀ye tí mo gbé jẹ kí n tó máa ṣe. Kí ni tá a gbé jẹ ni pé ẹni tó bá gbé ẹyọ kan jẹ ńjọ́ náà ẹyọ obìnrin kan ni ó fẹ́. Ayé tọ́nà kọ́kọ́ dáadáa máa tà wá wù. Ẹni tó bá gbé méjì jẹ ńjọ́ náà méjì ni ó fẹ́. Ẹni bá gbé mẹ́ta jẹ mẹ́ta ni ó fẹ́. Ẹni bá gbé mẹ́rin jẹ mẹ́rin ni ó fẹ́. Àwọn tó bá gbé mẹ́fà jẹ. Kò lè gbé mẹ́fà jẹ nítorí pé mẹ́fà yẹn ti kọjá ṣẹ̀ríà. Àwọn obìnrin wa ń kí mi láàárọ̀ yìí pé mẹ́ẹ̀ lọ́lọ́run wí mo lọ́lọ́run ò ní mẹ́ẹ̀ yẹn ní ààlà. Ààlà abẹ náà nípa àlè gbé márùn jẹ, a sì lè gbé mẹ́fà jẹ, a máa tún lè gbé márùn jẹ gbé mẹ́fà jẹ o. Ó ní àyà ń bẹ fún Al-Qur'an, òun náà ní istibdalu zawji makana zawjin akhar. Al-Bagawi tí mẹ́rin yẹn bá ti pé tẹ bá rí ta kọ́kọ́ yẹn yí pé ó ti yẹ isa minal mahid kò ṣe nǹkan oṣù mọ́, òun ti sinmi. Ẹ wà ní ìwọ sinmi ń tiẹ̀ ṣáà pé inú mẹ́rin ẹyọ kan ti sinmi nu, ó ti di mẹ́ta, ẹ replace ẹyọ kan o yóò wá di márùn yóò mọ wá di mẹ́rin, ẹ tún yọ kan náà méjì, ẹ tún fi a lè ṣerú ẹ̀. Òun ni wípé ayé tèmi wọ́n ń gbà náà jọ mo ṣe wáàzí yẹn ìmọ̀ bóyá ẹyọ kan mo gbé jẹ àbí méjì àbí mẹ́ta, kásàmọ́ fọ̀rọ̀ náà gùn kó sì má bàa pẹ́. Mo ti rà mí rí i pé kádàrá mi ti ń jẹ́wọ́ pé mo ti gbé méjì jẹ báyìí. So tí n bá tó wá ṣẹlẹ̀ kẹta mẹ́ta mo gbé jẹ o. Mo sì ara sì ń fún mi pé bóyá mo gbé méjì jẹ sí tí ì sì mọ̀. So kò jẹ́ bí àárín gbogbo àwọn tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ oore ń bẹ ń bẹ o. Ẹni tí ó sì tí ì ṣe ìmọ̀ ń dandan o. Èmi ò ṣe nítorí pé kí n lè máa dóbò ẹjẹ́ àti gbogbo ẹnu wí. Nígbà tààrídín abúlágùnmínà tẹ̀síríhì Sheikh Adam ní àìmọye lọ́nbẹ́rẹ́
tó lóore ju ká fi gbogbo ẹnu wí lọ àmọ́ ẹ jẹ́ fi gbogbo ẹnu wí ìṣe nítorí pé mo fẹ́ gbádùn ara mi kádàrá ọlọ́run ló kò lérí mi àsìkò bẹ́ẹ̀ sì tó ìṣe nítorí pé mo fẹ́ fi hàn tì yálé ilé mi ti dáa mò ń tọ́jú ọmọ mi mò ń tọ́jú ìyàwó mi mò ń tọ́jú ẹbí mi skul tó dára àwọn ọmọ mi ń lọ àsìkò ṣíṣe tó ni èyí tí mo ṣe yìí náà tọ́lọ́ ń bá pàṣẹ pé ń ṣe mí náà ń ṣe ìsìn ní fi bàkínní kejì wọn nínú jẹ́ subhana rabbika. jazakumullahu khaira jasa baba minister jazakumullahu khaira jasa baba wa àgbà Kájọlà jazakumullahu khaira jasa akí bàbá wa ní Kájọlà akí bàbá wa ní mínísítà láti Ìlọrin akí bàbá wa tí wọ́n kó gbogbo wa jọ síbí lónìí bàbá wa Alibagawi tí wọ́n kó gbogbo wa jọ síbí lónìí Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ o Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ o gbọ́dọ̀ láti gbọ́ yí pé iye tó o bá gbé jẹ iná ni wàá fẹ́ láyé tó o bá gbé yọ̀kan jẹ o má wulẹ̀ tanra rẹ orí ẹ̀yọ̀kan náà ló ti dúró. bàbá wa lábẹ́ bí tí ẹ dé yẹn gbólóhùn ká kan máa wí fálùbágàwí nísìnyí torí àsìkò Jímọ̀ òjì ara ìkó orin yẹn kájọ máa ń sọ yín pé bí tí ń dùn ní Ọlọ́run jẹ́ ọdún kalẹ̀ bí tí ń dùn ní Ọlọ́run jẹ́ ọdún kalẹ̀. Bágàwí kẹ má padà tọrọ jẹ kẹ má padà tọrọ àmì kẹ má padà tọrọ ẹ̀wù ọlọ́lá Muhammad bí tí ń dùn yìí. ẹ̀mẹ́ta láwùí gbólóhùn yẹn o. àmì Olúwa bí tí ń dùn yìí Ọlọ́run jẹ́ ọdún kalẹ̀. Fálì Bágàwí o bí tí ń dùn yìí Ọlọ́run jẹ́ ọdún kalẹ̀. fárí ṣe kọ́lọ́. kẹ má padà tọrọ jẹ kẹ má padà tọrọ àmì Olúwa kẹ má padà tọrọ ẹ̀wù ọlọ́lá Muhammad bí tí ń dùn yìí Ọlọ́run jẹ́ ọdún kalẹ̀. àmì Olúwa bí tí ń dùn yìí Ọlọ́run jẹ́ ọdún kalẹ̀. àríṣekọ́láwò bí tí ń dùn yìí Ọlọ́run jẹ́ ọdún kalẹ̀. Alibagawi kẹ má padà tọrọ jẹ kẹ má padà tọrọ mu kẹ má padà tọrọ ẹ̀wù ọlọ́lá Muhammad bí tí ń dùn yìí Ọlọ́run jẹ́ ọdún. látẹnu bàbá wa mínísítà wọn ní kàkà Suratul Fatiha lé àwọn náà ni wọ́n sì bá wa kà. ẹ jẹ́ ṣe Suratul Fatiha àti Ìlọrin. ká ṣe Suratul Fatiha àti Ìlọrin. Ọlọ́run tí máa ń fa àlùbáríkà sí. Ọlọ́run tí máa ń fa àlùbáríkà sí. fáwọn tàná. èyí tá a ṣe lé ní èyí tá a ṣe lé ní iná. Ọlọ́run sábà fa àlùbáríkà sí. wọ́lá gbogbo ẹni tínú rẹ̀ ń dùn. wọ́lá gbogbo ẹni tínú rẹ̀ ń dùn. wọ́lá gbogbo ẹni tóun náà tọrọ ru eléyìí. ìdùnnú kalẹ̀. tọ́lọ́run ṣe fáwọn afáwa lónìí. ọlọ́mọ fi ìbànújẹ́ rọ́pò fún wa. ṣé oore tá a máa wá ń retí. lẹ́yìn eléyìí ìbejì lálàkọ́kọ́ ìbejì lẹ́lẹ̀kejì ẹja ṣe àmì lẹ́lẹ̀kẹta fọwọ́ ṣe lórí méjì lábẹ́ ọlọ́run mọ́sà ṣe bẹ́ẹ̀ Fatiha alubarika alhamdulillahi rabbil alamin arrahmani arrahimi maliki yaumidini iyaka na'budu wa iyaka nasta'inu ihdina siratal mustaqima siratal ladzina an'amta alayhim ghayril maghdubi alayhim walallalina rabbil izzati amma yasifun alhamdulillah Naam.